ìròyìn tó kàn sí wa lọ́wọ́lọ́wọ́ ni pé àwọn jàǹdùkú tí kógun wọ ilé ìjọsìn St Francis tí bẹ nílùú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ìsìn ń lọ lọ́wọ́ ní àwọn jàǹdùkú ìwọlé tí wọ́n sì pa àtọkùnrin àtobìnrin, wọ́n pọmọdé, wọ́n pa àgbàlagbà. Wọ́n wá ń bẹ àwọn èèyàn tí wọ́n bá wà ní ìlú Ọ̀wọ̀ tàbí ní agbègbè ìlú náà láti mọ Orile FMC ti ìlú Ọ̀wọ̀ nítorí pé wọ́n nílò ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. Ó fẹ́ẹ̀ dàbí wípé kò síbì kan tí ààbò ti dájú mọ́ ní orílẹ̀-èdè yìí kọlọ́sà. Orile Ede Wa ń rawọ́ ẹ̀bẹ̀ dákun bàbá wa gbọ́ wa ní Nàìjíríà, bá wa dáwọ́ ogun dúró kógun èṣù gbogbo tẹríba, ro táwọn àyànfẹ́ tó dúró, Ọlọ́run jẹ́ ká rí àánú gbà. Tó bá ṣe pẹ́ṣẹ̀ ló fàdámú, ro tẹ̀jẹ̀ tó ṣàn fún àánú, Orílẹ̀-èdè wa wà lálàáfíà, Ọlọ́run wa kó wa yọ. Tó bá ṣe pẹ́ṣẹ̀ ló fàdámú, ro tẹ̀jẹ̀ tó ṣàn fún àánú, Orílẹ̀-èdè wa wà lálàáfíà, Ọlọ́run wa kó wa yọ. Ọmọ ò mà rí bàbá mọ́, ayádọ́pọ̀ ọ̀sán gangan. Ọmọ ò mà rí bàbá mọ́, ayádọ́pọ̀ ọ̀sán gangan. A ti ń gbélé fọrùn rọ̀, níbo ni Nàìjíríà lọ? A ti ń gbélé fọrùn rọ̀, níbo ni Nàìjíríà lọ? Tó bá ṣe pẹ́ṣẹ̀ ló fàdámú,